نحمده تعالى ونستعينه ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وهادينا وقدوتنا ونور قلوبنا وبهجة نفوسنا المبعوث رحمة للعالمين محمدا عبد الله ورسوله فصل اللهم على عبدك ونبيك محمد وعلى آل محمد كما صليت وسلمت ورحمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة أدعوكم فون ولون أدعوكم إجا دوكم نوكورين لدادا الله وباتو نبوبو أقوى ọba tó jẹ́ pé èyí tó ga jù nínú oore tó lè ṣe fún ẹ̀dá náà ni kó tọ́yàn sọ́nà èmi máa ń sábà sọ máa ń jọ bí eré ṣùgbọ́n bàbá kanu tíra nísìnyí a máa ké nírírí pé nu tó súnmọ́ jù ní pé kéèyàn ò kéwú ṣìnà kéèyàn ò kéwú ya wèrè kéèyàn ò kéwú ọjà ànámọ̀ tààrà nǹkan tó rọrùn ni ìdínú téèyàn fi gbọ́dọ̀ máa dá ọpẹ́ fọ́lọ́run bó bá bára ẹ̀ lórí ọ̀nà tó dáa torí ẹ̀ l'Al-Qur'ani fi ń sọ fún wa a'udhu billahi minash shaitanir rajim ká tètè wọlé ṣe oore ìmọ̀nà oore ìtọ́sọ́nà ọlọ́run oore ìdáyà ọlọ́run ẹ má jẹ́ a máa mú ní bíntín ká máa wò ó bí àjogúnbá àìjogúnbá ká máa wò ó bí téèyàn máa kẹ́kọ̀ọ́ gbà wà láyé ẹ̀kọ́ òde bẹ́ẹ̀ wà má kana li nafsin. wà má kana li nafsin an tu'mina illa bi idhnillah. wà má kana li nafsin an tu'mina illa bi idhnillah. a lè dúpẹ́ fọlọ́run kó fi wá ṣe kòńgẹ́ sábàbí kan tó ṣe sábàbí ìmọ̀nà wa àmọ́ sábàbí nìtìká lára rẹ̀ kò tó dá fìyàn mọ̀nà bọ́lọ́run bá fìyàn ṣe kòńgẹ́. inna alayna lalhuda. wa ala Allahi qasdu sabil. ومنها جائر إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء ẹ lápọn gbogbo àwọn àjẹmọ́ tá ń bẹ bí ẹjẹ́ á dá ọpẹ́ fọ́lọ́run kó rinlẹ̀ lórí oore Islam oore imani oore pọ́lọ́run ò yẹsẹ̀ wa kúrò níbi tó fi tàwọn olóríire tàná sí wàláhì ó tọpẹ́ á dá ọpẹ́ fọ́lọ́run lórí oore rẹ̀ náà yókù lọ́kàn òjọ̀ kan tó ṣe lórí wa mélòó la fẹ́ kà wá in ta'uddu ni'matallahi la tuhsuha. إن الإنسان لظلوم كفار. Ọlọ́run bá a ti mọ̀ dámọ́ ládàá yìí dákun mọ́ṣá gbà sáyọ̀ ọpẹ́ fún wa àdéhùn tó sì ṣe fún gbogbo ẹni tó bá dúpẹ́ ni pé la in shakartum la azidannakum. La in shakartum la azidannakum. abẹ́lẹ́ ọ̀kú máa dùn wá ní. wa la in kafartum
èyí apá àdéhùn náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n má ṣàṣíkà àdéhùn náà fún wa lẹ́kùnrẹ́rẹ́ tó àwọn bàbá wa lálùbọ́sà wọ́n láwọn ò dá ọpẹ́ ìní lásán ọpẹ́ ìdáyà ọpẹ́ ìtọ́sọ́nà ọpẹ́ ìdúróṣinṣin ọpẹ́ ìmúdú ọlọ́run lásán kọ́kọ́ ọlọ́run ni ẹ máa pé Rabbana la tuzigh qulubana ẹ̀dákùn bá ń wí. Rabbana la tuzigh inú àgbàdua tí ò gbọdọ̀ bọ́ lọ́wọ́ rẹ lójúmọ́jọ́ kan. ba'da idh hadaytana. kárin ẹni tí ó bẹ̀rẹ̀ lórí ìmánì tí ó kù sórí kúfùrù. wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab. lẹ́yìn ọpẹ́ tá a ti dá fọ́lọ́run atọ̀rọ̀kẹ́ ọlọ́run ọba lẹ́kùnrẹ́rẹ́ fáṣáájú wa olùkọ́ wa àgbà olùtọ́sọ́nà wa òjíṣẹ́ ńlá nábì wa Muhammad sallallahu alayhi wa sallam. abẹ́lẹ́ ọmọ ṣàbáni lékún kẹ́ńṣẹ́ ọlọ́run kó bá wa lékún di ànábì sallallahu alayhi wa sallam kó bá wa pè sórí rẹ̀ kó kárí gbogbo ẹbí ará ìbátan tó bá ṣe Islam pàápàá jùlọ láì yẹ nìkan kánlẹ̀ gbogbo àwọn sàhábà tí wọ́n dúró tì í tíṣẹ́ náà fi rọrùn fún ànábì láti ṣe é jẹ́ fi sa'atil usra minal muhajirina wal ansar walladhina taba'uhum bi ihsan ọlọ́run mọ́jú ẹnìkan kan lè rí wọn láìpẹ́. was-sabiquna al-awwalun minal muhajirina wal ansar walladhina taba'uhum bi ihsan radiyallahu anhum wa radu anhu وأعد لهم جنات تجري تحتها الأنهار وأعد لهم جنات تجري تحتها الأنهار ذلك الفوز العظيم. afi kíkí tànábì àti tàwọn sàhábà àti tàwọn tábìrín àti tàwọn tábìrí àtàbìrín afi kíkí tiwọn náà kí gbogbo àwọn tó ṣe àwa náà kalẹ̀ ládùúgbò tá a wà yìí nípa bíbí tí wọ́n bí wa kalẹ̀ ọlọ́run má yọ wọ́n lẹ́nu ẹni tó kẹ́pọ̀ má nàbí sàlásàlá. Islam wa àjogúnbá nífa kábìrì ànkábìr àtọlẹ̀dọ́lẹ̀ sí ni gbogbo àwọn bàbá rere ní tọ́lọ́run ṣe ní mùsùlùmí tó fi wá ṣẹ́kù fáwa náà bá ọlọ́run má ṣàbá wa kẹ́ wọn pọ̀ mú ṣe ọlọ́run tó fi wá dórí gbogbo àwọn àfa wa látòrí àfa àgbà ṣéwà álímì àtàwọn tó ṣáájú wọn àtàwọn tó tẹ̀lé wọn tó fi dórí àfa àgbà Tajul Adabi ṣe wá dórí bàbá wa Alhaji àgbà àti gbogbo àwọn àfa wa yòókù tí wọ́n ń jọmọ kéwù wọn ọlọ́run má ṣàpá gbogbo wọn pọ̀ kẹ́ má wàá já wa náà ò yẹsẹ̀ lórí ìlànà wọn táyì lọ́gbọ́ lọ́wọ́ kó wá ṣàwá náà lẹ́nu ìkẹ́ ẹni ìgẹ̀ kó wá ṣàn bẹ́ẹ̀ dọ́dọ̀ gbogbo mùsùlùmí tí ó ṣe la ilaha illallah muhammadur rasulullah títí tọ́lọ́run fi dogun sánmà àti ilẹ̀ àsìkò nípa ètò tá a máa gba táìmù ni àmọ́ àgbọ́dọ̀ mọ́ kí gbogbo àwọn tí kíkí tọ́ sí ẹ dákun gbogbo ẹ̀yin bàbá mi àfá mi níwájú bí mo kí gbogbo wa látọ̀dọ̀ bàbá wa Fẹ́rúmọlé bàbá wa Lálùbọ́sà bàbá wa Lálù Mátà tọ̀tún bàbá wa Lálù Mátà náà tèsì tẹ̀gbẹ́ mi tàlàáfíà tí wọ́n já àfá àtèmi ládàáyẹrí mo kí gbogbo àwọn bàbá wa níkàlẹ̀ gbogbo pátá àti gbogbo ẹ̀yà àfá mi náà mo sì kí ìwọlé bàbá wa Alhaji àgbà náà in advance aníran kan pé wọ́n wọlé bá wa àti gbogbo àwọn àfá wa pátápátá àfá wa Ra'isul Bisa ẹ dákun gbogbo ẹ̀yin ìyá wa látọ̀dọ̀ ìyá wa àgbà Mu'allimatu kárí gbogbo wa pátá náà la kí assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi ta'ala wa barakatuh. Iṣẹ́ tí wọ́n bẹ̀ wá lónìí òun náà ní ká pera wa sákèsí torí pé kò yí ẹlòmíì pé ilẹ̀ a máa yọ̀ nínú ẹ̀sìn èèyàn sì yọ̀ ṣubú gbà míì tí o sì ní dìde mọ́ bẹ́ẹ̀ tí ń wo ẹ̀sìn bó ti dùn tó bó ti jẹ́ sábàbí ọlà tó náà bẹ́ẹ̀ náà ló láwọn ibi tá a lè pè ní pitfalls slippery paths
àwọn àyè ẹlẹgẹ́ tó yẹ pé bẹ́ẹ̀ yẹn ò bá ṣọ́ rìn bó bẹ́ẹ̀ ṣubú kà á tún dìde mọ́. Subhanallah. Nínú tó wá burú jù láyé bẹ́ẹ̀ yẹn bá fẹ́ ṣàṣìṣe ní kéèyàn lọ ṣàṣìṣe tó ní í ṣe pẹ̀lú àdìọ́kàn. Ìpẹ́ nìkan kó lọ rí Ọlọ́run fi hàn. Ìpẹ́ nìkan kó lọ rí Ọlọ́run fi ṣe ń gbọ́ mi yé. Ṣùgbọ́n wàláhì ẹni tọ́lọ́run fẹ́ kẹ́ tí ó gẹ̀ ní wá kò wẹ́ni tí ó jẹ yá lórí ẹ̀ṣẹ̀ kan. In tó bá mú èèyàn tọ́ síyà lọ́dọ̀ Ọlọ́run káì bẹ́ẹ̀ bá yẹ̀ wò dáadáa ìwọ náà mọ̀ pé o ti ṣe kọjá àyà o ti ṣe kọjá àyà. Wọ́n lẹ́nìkan òmùtíyó ibi títí mùtíyó náà ló ti lọ rìn kàbàkàbà tó ta gọ́gọ́ ó lọ kó sí gọ́tà ó forí la kankéré ló bá bẹ̀ jásárì kìámọ̀. Ṣẹ́rí pàtì gbọ̀dọ̀ búnú bí ó ti burú tó wà lẹ́ẹ̀ni ẹnu ẹnìkan ò gbà pé ọmọ náà ni bó ti burú tó nìna tí ò láǹfààní àti túbá kò sẹ́ni ó lè sọ tí ó fìdí rẹ̀ bó ti lọ iná ni ó lọ jó àfàìmọ̀ kó máa yẹ pé wọ́n lọ́wọ́ ó fi pàrọ̀ rẹ̀ gan nuná bọ́lọ̀ bá lóun ó forí jìta ní òbí bá kìídà ò bá ti dàrú lọ́dọ̀ rẹ̀ bí mánì rẹ̀ ò bá ti yí gẹ́ tí ò bá ti yọ̀ ṣubú lágbègbè àwọn ibi tí ò látúnṣe agbègbè tawhid. ọ̀rọ̀ náà wá di ká tètè padà sílé nísìn ọ̀pọ̀lọpọ̀ nǹkan la máa ń take for granted pé ṣebí nǹkan bíntín ni ṣe bó ti yáwọn èèyàn ó ti wá yáwọn àfáà náà nísìn pé baba ńlá mistake ni lásán kànábì tẹ̀pẹ̀lẹ̀ mọ́rọ̀ tawhid ọ̀rọ̀ gbàgbọ́ fódìndí ọdún 13 tó fẹ́ mọ́ràn nǹkan mí Mádínà. Ṣùgbọ́n nísìn àwọn tó ṣe kókó tó ṣe pàtàkì agbélé àrán àwọn nǹkan mí làrán iná lẹ́fì mọ́ wá rí pé ẹ̀sìn wá ń dàrú máwọn èèyàn lọ́wọ́ níbi tí ń sìn tí ń dàrú wà láì ibi tó pààyàn lẹ́kùn ni. Kókó iṣẹ́ tí wọ́n bẹ̀ wá lónìí pé kájọ gbéyẹ̀wò òun náà ni kí ni ipò tí àwọn sàhábà òjíṣẹ́ Ọlọ́run tí wọ́n wà nínú ìgbàgbọ́ mùsùlùmí kó lè mọ̀ pé àwọn kankan wọ́n sopọ̀ mọ́ra wọn. A sì gbìyànjú láti sọ manzila wọn ipò wọn tọ́lọ́run yàn fún wọn kìí ṣe ipò tá ń rà fún wọn o ipò tọ́lọ́run gangan tó yàn fún wọn ipò tá Nábì fi wọ́n sí wàláhì àfi bẹ́ẹ̀ yóò bá tún ṣàbòsí tó bá yẹ pé èèyàn máa ń ra nǹkan ní àfà wàláhì wọ́n tún mẹ́rìtì ẹ̀ wọ́n rà á Ọlọ́run ò déédéé tà fún wọn ní ti ìfarajìn ní ti níná ní ti gbogbo tá a pé ìjùsílẹ̀ kídímá gbogbo téèyàn ó pè ní sacrifices yányán wàláhì wọ́n tún ṣe. Kí wá nípò tí wọ́n wà sí Islam tiẹ̀ bọ́rọ̀ àwọn sàhábà ti rí bó ti jẹ́lẹ́gẹ́ tó ní èyàn lè mọ tara wọn jẹ́ mùmínì bí yóò bá sì ṣọ́ra Ọlọ́run lè má gbàṣẹ́ èyàn ó lè tara wọn lùsì Islam àti ìmánì rẹ̀. Ṣùgbọ́n mo fẹ́ kọ́kọ́ jẹ́ nǹkan kan yé wa àkọ́kọ́ ibi tọ́pọ̀lọpọ̀ ń ti ń kọsẹ̀ lónìí kí yóò máa jẹ́ mùkọ́dímà alákọ̀ọ́kọ́ ṣáwọn ọmọ alájẹ́ àgbàlá ń bẹ ní gbogbo àfáà kọ̀ọ̀kan ló ní mọ́sàbí tiẹ̀ ló ní manhajì tiẹ̀ ṣóyé bàbá wa alájẹ́ àgbà táwa bá ti gbogbo àwọn bàbá wa dáadáa yìí tí wọ́n tún mọ̀ wọ́n jù àwa lọ nínú manhajì bàbá ni pé n tí bá ń bẹ ńlẹ̀ nínú ìmọ̀ nínú àgbọ́yé ẹ̀sìn lọ́ọ́ kó kúnná yẹ́bẹ́yẹ́bẹ́ ẹgbọ́n tí ń wí káì rahimahullahu rahmatan wasi'a bàbá ò ní bọ́ sí agbọ́nrin mímọ̀ kan àfi kan ti jẹ́ kúnná tányányán tó sì jẹ́ pé wọ́n bá bọ́ síbẹ̀ tán bá bẹ́ ó mọ̀ pé lórí ìtẹ́ni yìí ń sọ̀rọ̀ yìí authority ni bàbá ò pẹ̀lú àfá àti ń wá tuntun tí ó wí tí ó fi dá fáwọ́dọ́ kalẹ̀ manhaj bàbá wa lájẹ́ àgbà kọ́ ẹ dákun foundation yìí mo fẹ́ kó yé gbogbo àwọn ọmọ kéwú dáadáa
sir ala darbi tasil mọ́kífù bàbá nù oríire ò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àfi tẹ́rí ibú ó bá ṣẹ̀ṣẹ̀ máa lálẹ̀ hù lókù sí bàbá nù ẹgbọ́n tí ń wí gbòǹgbò oríire ó ti jìnnà tó bá fẹ́ ṣìra rẹ lọ́nà tó fẹ́ bára rẹ níbi tí ò dáa ni kò máa wá fẹ̀sìn rẹ àtayé rẹ ṣe ẹ̀xpẹ́rímẹ́ǹtì kó o sì lè mọ̀ pé bí tí bàbá dúró sí ni ibẹ̀ lọ́nà láti inú fatia ní ti júwe bọ́lọ́hun ti tọ́ bàbá sọ́nà ní ti júwe rẹ̀ fún ọ àfà ẹ bá ń ké ihdina siratal mustaqim ihdina siratal mustaqim ẹ mọ̀ pé kí làwọn siratal ladina an'amta alayhim ihdina siratal mustaqim ghayril maghdubi alayhim waladdallin. tó bá kí alukurani dáadáa ó mọ̀ pé gbogbo ọ̀rọ̀ ojú báwọn náà lọ gbogbo àṣẹ tọ́lọ̀ ń pọ́nú alukurani gbogbo òfin tọ́lọ̀ ní mọ́déjì rẹ̀ gbogbo ẹ̀ pátá tó bá tú gbogbo ẹ̀ kalẹ̀ láti lè bá àárín ní lórí ojú ọ̀nà àwọn kan tọ́lọ́run ti parí ìdáyà rẹ̀ àti ìdẹ̀ra rẹ̀ lérí wọn mọ́dé àwọn owó wà láwọn tá à ń sọ yìí as-siratul mustaqim siratal ladina an'amta alayhim manhaju bàbá nìkan wá ṣí wa lójú sí manhumul ladina qad an'ama Allahu alayhim manhumul ladina qad tahaqqaqat fihim ni'matullah alladina qad tahaqqaqa fihim in'amullah àwọn àwọn gan ní pàtó ń tọ́lọ́wọ́n bá ti yan ìdí bàbá wa làwá lójú rẹ̀ nú ihdina siratal mustaqim bẹ́ẹ̀ sì lọ́lọ́run náà ṣẹ́rí manhajù bàbá yìí ó ṣe déédé manhajù ọlọ́run gan nínú Al-Qur'ani bọ́lọ́run bá ń pàtànù tí ń pàtàn Ibrahim tí ń pàtàn gbogbo àwọn ànábì ọlọ́run fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹ ṣe bí sórí tẹ̀lá lọ́lọ́run kò sí tọ́lọ́run fẹ́ fìtàn ṣe ń sọ fún Muhammad ni pé bó ti rìn là àwọn tó ti rìn ṣáájú rẹ nu gbẹ́sẹ̀ rẹ ka orí pa wọn nínú suratul an'am ọlọ́run bọ́rọ̀ bọ̀ láti wà tilka hujjatuna ataynaha Ibrahim على قومه نرفع درجات من نشاء إن ربك حكيم عليم ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا كلا nígbà t'Ọlọ́run sọ pé kullan hadaina fáwọn yìí ànábì yìí ń bẹ lẹ́nu iṣẹ́ lọ́wọ́ ìyìn ń bẹ lẹ́ni tí ẹ̀rù àti bọ̀tán ń bà tóun náà ń bẹ lọ́run pé Ọlọ́run má ṣàjẹ́ ń ṣíra dáadáa bí àwọn tó ṣáájú mi ونوحا هدينا من قبل ومن ذريته داود وسليمان وأيوب وموسى وهارون وكذلك نجزي المحسنين وزكريا ويحيى وإلياس ولوطا وكلا فضلنا على العالمين وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين كما ó wá tó lọ ó padà wá sọ fún Ànábì pé ulaika alladhina hada Allah ó ráwọn ànábì tá a kà yìí àwọn tí ìtọ́sọ́nà èmi Ọlọ́run ti parí lórí wọn làwọn yìí ọ̀rọ̀ ṣé wọ́n ṣeré wọ́n ṣeré kò sí argument kankan lórí pé só lórí ire ni wọ́n àbí wọ́n sọ̀kalẹ̀ re táwọn yìí ní ti parí fabihudahum iqtadi mọ́mọ́ má ṣe tiẹ̀ lọ́tọ̀ yà gbẹ́sẹ̀ rẹ lé orí pa wọn kul ma kuntu bid'an minar rusul declare àfáyé tábàrò pé tuntun kan ló mú wá wí fún wọn pé ìmú tuntun kankan wá nínú àwọn ànábì Ọlọ́run ládàáyẹrí wàtábì mílàtà Ibrahim hanifa mo máa ń sọ ilé ìsíwájú nínú sábàbí ìṣìnà tó káyé lónìí nípa àwọn àfáà tí wá kúndùn pé bí n bá ṣáà ti gbá máìkì mú kí n sọ kí nìkan tẹ́nìkan ò gbọ́ tó bá yẹ pé tẹ́nìkan ò gbọ́ yìí ló fẹ́ máa sọ
tuntun ló fẹ́ máa sọ ó fẹ́ fẹ́ ẹ̀sìn rẹ àtàlámọ̀rí rẹ ó fẹ́ fi ṣe experiment ni bí ó bá sì bí ó bàbá ẹni tí ó ṣẹ̀sìn Islam yìí tí ó ṣe é là ẹ dákun ẹ gbọ́ mi ilẹ̀ ni tó bá mọ̀ ọ́ tẹ̀lé àlétìbá sírò nàjà sírò fàlà àti ṣàṣeyọrí ní Islam kì í ṣe àti máa dọpọlọ láàmú kì í ṣe àti máa dá fáwọ́dọ́lẹ̀ kì í ṣe àti kàn máa mú kinní kan wá pé lọ́rọ̀ tó yẹ pé kódà ládùúgbò wa ń bì náà afẹ́ ẹ̀mọ́ gbọ́rú ẹ̀ rí èèyàn ò lè fi irú ọ̀rọ̀ báwọn sí lọ́rùn báàlì jẹ́nà ó bá kún ni ó yẹ kó ti kún báyìí. Subhanallah walhamdulillah astaghfirullah la ilaha illallah subhanallah walhamdulillah astaghfirullah la ilaha illallah subhanallah walhamdulillah astaghfirullah la ilaha illallah subhanallah walhamdulillah لا سبحان الله والحمد University, Polytechnic, Alpha, HID, NC, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. lẹ́ẹ̀kan sí àtúnkí ìkàlẹ̀ àwọn bàbá wa lájẹ́ àgbà àti kí wọn àti ti ṣàdúrà fún wọn kí wọ́n tó wọlé gbogbo tí a tún máa tọrọ fún wọn náà ọlọ́mọṣàbá gbájú bí àti lè ṣe pẹ́pọ̀. pẹ́pọ̀ tí a ń gbìyànjú láti sọ fúnra wa ni pé ìwọ ọmọ ìyá mi tó fẹ́ bọ́ lọ́hùn pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó fẹ́ bára rẹ ní sáfù àwọn ẹni rẹ
dákun má fi ẹ̀sìn rẹ má fi ṣe experiment ṣá agbọ́n kókó kan yé a sì ń sọ fún wa pé bàbá wa alájà àgbà táwa jókòó tì ní manhaji tiwọn kì í ṣe ká máa fi tuntun rúgbó èyí tí ń bẹ lẹ́nu mọ̀ bó láṣẹ lọ kú tí ó kọ́ná yẹ́bẹ́yẹ́bẹ́ báwa ti mọ bàbá sínú àlítìbà bí ìbá ṣàyè yìí àyè yìí nìkan lè mímọ̀ téèyàn ti lè tú súratul ikhlas fódìndí 30 ọjọ́ àwẹ̀ tí ó sì fi kan pè kan bàbá nìkan làáfà táwa mọ̀ ládùúgbò wa yìí tó pààrà kùránì láti bẹ̀rẹ̀ dé parí nígbàtí ò dínlẹ̀ 5 jọ ayé rẹ̀ fati adenas láàrin tí ò dín ní 85 solid years ẹwu àlọ̀kúnná àjẹkúnná èyàn ríru iṣẹ́ báwọn ṣe ń lẹ̀ ó ráyè rán nǹkan mi alkùránì nìkan wàláhì ó tó di iṣẹ́ àìwá gbọ́ kùránì yìí náà yé tó àìjòkótì tó àìlọ́kúnná tó àìjẹkúnná tó náà ló fà tọ́pọ̀lọpọ̀ fi ń wò pé àbí kinní kan tún bẹ ń bò mí tó bá yí pé ṣẹ́ tọ́lọ́ ń dá kalẹ̀ fún ọ lálùkùránì ó bá jòkótì tán lásán ni wàláhì ó kú tán sínú ẹ̀ báyìí ó sì tí ì ṣe kankan káàdì yóò mú bó bá wá rí bẹ́ẹ̀ ká tètè wọbi tá à ń lọ kò sásìkò mọ́ bóò ló ṣe tán bá ní ìròyìn àwọn sàhábà ridwanullahi alayhim bóò lọ́lọ́run ṣe ròyìn wọn àṣẹ siratal ladina an'amta alayhim tàǹkẹ́nu fatiha ni àṣà kọ́kọ́ àwọn tó fit in sí description ni àwọn sàhábà òjíṣẹ́ ọlọ́run àwọn lọ́rọ̀ ní generation tí ta bá fẹ́ pé àwọn ànábì ọlọ́run tó ti kọjá àtàwọn tó tẹ̀lé wọn àrísọ àwọn gbogbo yìí ni story ni tilka ummatun qad khalat ní generation tànábì tá ń lò lọ́wọ́ yìí tábà bí ọ pé man humul ladhina an'ama Allahu alayhim kìí ṣe sallallahu alaihi wasallam àtàwọn sàhábà rẹ̀ àwọn nìkan la rí confirmation pé ṣe ráwọn eléyìí ẹ má yí ọ̀rọ̀ wọn wò ọlọ́run ti yanjú rẹ̀ ìdẹ̀ra ọlọ́run sì ti parí lórí wọn wá béèrè pé kílẹ̀ rí mi nígbàtá Ànábì ṣe hajjatul wada nínú àwọn àfáàláyà yìí ló sọ kalẹ̀ gbẹ̀yìn fànábì nínú àwọn àfáàláyà míì tó fara kín àwọn àyà rìbá nínú suratul Baqara ni èyí yóò tí ò bá jẹ́ nínú àwọn tó sọ kalẹ̀ fànábì gbẹ̀yìn lálùkùránì nínú rẹ̀ láyà tàwí wa al-yawma akmaltu lakum dinakum al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dinan. kí ni àdàdí àwọn tí ń bẹ pẹ̀lú ànábì ń jọ táyà ìsọ̀kalẹ̀ wọ́n yé ṣe ẹyọ kan fa wọ́n yé ṣe méjì dọ́sìn nìkan ni wọ́n yé ṣe ẹgbẹ̀rún kan wọ́n yé ṣe ẹgbẹ̀rún méjì wọ́n lé lọ́gọ́rùn lẹ́gbẹ̀gbẹ̀rún pọ̀nà ọgọ́rùn ànábì wa dojúkọ wọn báyìí ń ṣe kútúbà fún wọn àyà wa sọ̀kalẹ̀ pé bá mi emphasize wa atmamtu alaykum ni'mati wá gbé wa atmamtu alaykum ni'mati bá mi gbé sẹ́gbẹ̀ siratal ladina an'amta alayhim tafsiri kùránì tó wà ń sáfù wájú náà ni at-tafsirul qur'ani lil qur'an bí kọ́ tó bá ní tafsirul qur'an bil qur'an ó wọlé at-tafsirul qur'ani lil qur'an nínú manhajì àkọ́kọ́ bàbá alájí àgbà tán bá sì ń ṣe tafsir àfitáyà náà bá nínú ọ̀dọ́hìrì lókù gbogbo ibi tó bá wà nù kùránì bàbá ó pè wá báyà tí wọ́n ń ka àfà bírí wàyà àti bá tún wá pé 10 lórí rẹ̀ ìkọ̀ọ̀kan bàbá ó yanjú wọ́n sì sọ pé tó bá ké báyìí n tó túmọ̀ rẹ̀ tó bá tún wá ké báyìí n tó túmọ̀ rẹ̀ ebi gbogbo dáyìn ọ̀rá yẹ jòkó tì ní tí mà ò fi yé yín dáhìn fi ń wá wá kú wá káàkiri. wa atmamtu alaykum ni'mati. ó gbọ́n tí ń wí fún ọ siratal ladina an'amta alayhim nínú Al-Qur'ani tó máa wá káàkiri ọlọ́run ti fún ọ lésì rẹ̀ tó ráwọn kan ló dájú kọ báyìí ọ̀rọ̀ sórí kọ́
wọ́n bẹ́ẹ̀ báyìí nígbà tí hálù ànábì tí bá ń gba kùránì mú wọ́n sì ń wò pé ara rẹ̀ ti yí padà gbogbo tí bá ń wí nísìn òun kí ń sọ̀rọ̀ mọ́ lẹ́nu ànábì náà lọ́lọ́run ti wá ké fún wọn wọ́n wá fetí wọn gbọ́ kì í ṣe pé nínú yàrá lànábì wà tó ṣẹ̀ṣẹ̀ wá ní àsọ̀kalẹ̀ kan ti di ẹ̀ wá kọ́lẹ̀ fi mashhadihim wípé wa atmamtu alaykum ni'mati. wa atmamtu alaykum sari ni'mati. gbogbo ẹni bá ní sàábé ṣe bákan wa atmamtu alaykum. àbùkù sàábé kan lòun wá jẹ́ máa ka àwọn ọ̀ràn tó ń dá fún ọ wàláì ó ní kéèsì pẹ̀lú ọlọ́run torí kò sí bó ṣe fẹ́ lè sọ̀rọ̀ ẹ̀ àfi kó kọ́kọ́ pe ọlọ́run ló pùrọ́ náà ó sì pe ànábì ló pùrọ́ ó sì pe kùránì nírọ́. ó pe kùránì gangan nírọ́ ó di mẹ́ta ó àyọ gbogbo àti dígà báyìí gbogbo gbòǹgbò ẹ̀sìn dẹ́sìn fi dúró ó mà wá lu gbogbo ẹ̀gbó ó dàwó ẹni bá ṣe yìí nìna yóò sá lẹ́sàn àbí òun nu ọlọ́run tá à ń bá ń sọ̀rọ̀ àwọn sahaba al-kiram à ń sọ̀rọ̀ àwọn generation tó yẹ pé wọ́n àti ìkú tí wọ́n ti ń gbúrò àlìjẹ́nà tí wọ́n wasabiquna al-awwalun wasabiquna al-awwalun wasabiquna al-awwalun táǹkì yìí lọ́gbẹ́ yìí nínú àbásírọ́tọ̀ lẹ́sìn an'amta alayhim tún lọ lẹ́ẹ̀pọ̀ mọ́ wá atmamtu alaykum ni'mati nǹkan kan náà ní gbogbo ẹ̀ ń sọ. radiyallahu anhum wa radu anhu. كيتان وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها ذلك الفوز العظيم. tá bá ń sọ̀rọ̀ àwọn sàhábà òjíṣẹ́ Ọlọ́run à ń sọ̀rọ̀ àwọn tó jẹ́ pé ẹ̀sìn Islam yìí ò lè ṣeé ṣe àfi pẹ̀lú wọn àwọn ni wọ́n gba alukurani wá látọ̀dọ̀ ànábì sàlá àwọn tí ohun tó fi pànábì ló kùrọ̀ nù kó pànábì ló kùrọ̀ àbí kó pànábì ní afọ́jú tí ò dá kankan lẹ́nu rẹ̀ àbí kó tiẹ̀ máa even kẹ́fìn ìpè mara ànábì tó àbí ànábì ò pàpè mara o àwa gbà pé ànábì Ọlọ́run ni ṣùgbọ́n lẹ́nu rẹ̀ torí èyí àṣewájà ànábì tí ò wá ní ríran títí rápé àsọ̀kalẹ̀ tọ́lọ́run tó wá sọ̀kalẹ̀ fún àwọn mọ̀náfìkì àwọn ọ̀dàlẹ̀ àwọn ọ̀tá rẹ̀ ni ó tún wá gbé Al-Qur'an àwọn sàhábà tá à ń sọ yìí àwọn ni kutabul wahyi Allahu akbar. àwọn ni wọ́n kọ Al-Qur'an kalẹ̀ báyìí lẹ́nu ànábì sallallahu alaihi wasallam. وهم خير خلق الله بعد أنبيائهم بهم يقتدي في الدين كل من اقتدى. kó lè máa mọ àwọn ọ̀ràn tó dáa kò wá sẹ́ni tó ní kí mo fẹ́ pè ìgírí máa nábì lọ́kàn tó tó àwọn sàhábà sallallahu alaihi wasallam. gbogbo tí wọ́n ní pátápátá wọn yẹ oúnjẹ Ọlọ́run ń bẹ nu wọn bí siddiqul umma bá wa afdaluhum ba'da nabi muhammadin abubakar siddiq dhul fadli wan nada. bá nàbí bá pè Abdullahi ló kọ rẹ̀ ń jẹ́ àbótẹ́ wàá pè náà ní kúníyà rẹ̀ Abubakar kèé dá nàbí lóhùn pé naam ya Rasulullah kódà kò ní pé labbaika ntí ó wù ní fìdákà abi wa ummi ya Rasulullah àti bàbá àti ìyá tó bí mo fi wọ́n di gbogbo aburú tí ó ṣe rẹ̀ ànábì kó ṣe mí kó ṣe ìyá kó ṣe bàbá mi. ba'da nabi muhammadin abubakar siddiq dhul fadli wan nada. níbi táwọn èyí ní gáírà fún ànábì dé ànábì lọ àwọn wàhálà kankan ṣẹlẹ̀ lẹ́yìn ikú ànábì láàrin Abubakar ní dáúlà Abubakar àtàwọn kan tí wọ́n fẹ́ dà ló mọ̀ láàmú wọ́n tẹ̀ ṣe rí dà ní ọ̀rọ̀ náà ṣáàdì pé wọ́n rí sọ àfìgbẹ́ ojogun àwọn kan nú àwọn tí wọ́n wá há Kùránì Ọlọ́run wá kádàrá kí wọ́n gbógun náà lọ yá Abubakar
irú tó ṣe àwọn Yahudi àti Nasara irú ẹ̀ lè ṣe àlùmọ̀ wa náà tá a bá tètè mójútó bá ti kó alukurani wájọ ó takú ni o pé kayfa af'alu ma lam yaf'aluhu rasulullah sallallahu alayhi wa sallam. nítorí ànábì tí ò kójọ tẹ́ lọ èmi ní kí n máa wá ṣe ń tà ànábì ò ṣe ẹ máa wòran kí wọ́n ṣe bídà. kí n wá dá bídà dá ó tí o níbi tí kí farukul umma tó wá walam azal urọ̀jì ọ̀hún ìwà kọ ìyé máa túwò báyìí kọ́lọ́n tó wá ṣàráhà sọ́dúnrà Abubakar kan tó ṣe wá sẹ́tọ̀ kọ́ àwọn sàábà tẹ pé ẹ fẹ́ máa lẹ̀ ló kọ yìí gbogbo ń tẹ̀ ń kénú alukurani nísìnyí ọ̀bì èyí tá a bá bó kọ wọ́n nu sánàdì rẹ̀ kì í ṣe alukurani. èyí yòówù nù rìwáyà àti kùránì tó bá gbà mú. ọ̀kọ́ni kánà lè ìsìlámì. bó jẹ́ Hafs ni bá ní tẹ́bá wà àwọn tí kùránì tán kọ nù ni kutiba hadhal mushaf wa dubita ala ma yuwafiqu riwayata Hafsin an Asim عن أبي النجيد الكوفي عن عبدالرحمن السلمي عن علي بن أبي طالب عن أبي بن كعب عن زيد بن ثابت عن عثمان بن عفان عن النبي صلى الله عليه وسلم. قرآن جو باتي بدو أوا سامي كجا كيني جوا kìí bó jáwárà sí náà ni òun náà ní sánàdì tiẹ̀ tẹ́ bá ń pẹ́ sàábẹ́rí bákan ìtumọ̀ tẹ́ ń sọ fún yín ni pé àwọn tí ò lámàá náà ni wọ́n kọ́ alukurani kalẹ̀ fún wa. Subhanallah. wa hum khayru khalqi. tàbá ni wọ́n ti yọ kúrò nbẹ àbí wọ́n ti fi kó ńkọ́ bẹ́ẹ̀ pé wọ́n ló kúrọ̀. bihim yaqtadi fi ddini kullu man iqtada. sàábẹ́ tá a lè àtẹnujẹ mọ́ ìkà máa ń wá nǹkan wí nífa bó bá ti ní nǹkan gbà tí ó gbowó lọ́wọ́ àwọn èèyàn yóò bá máa kà àdìsí gbà nábì wí báyìí bẹ́ẹ̀ bá yọ àdìsí tiẹ̀ nìkan Abu Hurairah ní sọ̀hún tiẹ̀ nìkan tẹ́ bá yọ àdìsí tiẹ̀ nìkan kó nu gbogbo àdìsí Abu Hurairah nígbà mọ́ wàláì kò sẹ́ni tí ó rí Islam ṣe kò sẹ́ni tí ó nírun kí ẹ̀ lè ra àwẹ̀ gbà kò síbi ẹ bọ́ sí nínú fíkìlì Islami tẹ́ ní rí Abi Hurairah ta radiyallahu anhu. Subhanallah àwọn bíbí wọn máa fa àbùkù kan nábì púpọ̀ wàláì wọn ń pa nábì ò lọ́lọ́hun béèyàn bá jẹ́ ábìdí gan lásán tí èyí ṣe ànábì tó kàn jẹ́ ni ó mọ́ rásá ọlọ́run ò ní kó sí páńpẹ́ báwọn ará òfù yóò tiẹ̀ lálàá yóò ní fìrásà ẹ wá ń pé ẹ̀gbọ́n tá à ń wí àwọn tí wọ́n fẹ́ pa ànábì sì gbé ọmọ wọn sílé ká lè bá a fún níwọ̀ jẹ́ ẹ sì bẹ̀rù ọlọ́run ẹ gbọ́ kéèyàn pé Abubakar àti Umar wọ́n pẹ̀lú àwọn mùnáfìkì kan tán dètè kan gbọ́ ogun Tabuk kọ́nà tó wá tó àṣírí wọn fún ànábì láti pa ànábì wa mọ̀ bẹ́ẹ̀ ìsìn tún yìí ń bá Hafsa gbélé ìsìn tún yìí ń jẹun. وعثمان ذو النورين قد مات صائما وقد قام بالقرآن دهرا تهجيا. nǹkan gbìyànjú àti sọ àwọn pọ́ìntì kọ̀ọ̀kan torí kò sásìkò tá a mọ̀ fi jarọ wọn bó lọ́lọ́run pé àwọn sàhábà ní alukurani kí lànàbí sì sọ ń pa wọn àwọn sàábé lọ́lọ́run lẹ̀pọ̀ má nàbí gbò sọ pé wá ìdákí làlàhún bó o bá ti ṣẹ̀sìn rẹ bíi tiwọn ẹ̀sìn ló ń ṣe kí mo rí jàmọ́ ẹni tí ò bá ti fẹ̀sìn rẹ̀ ju àwọn sàhábà kí mo ní ṣe ẹ̀sìn kí lè rí rẹ̀ wá ìdákí làlàhún àmínú kàmá àmánà bá a bá ń sọ fáwọn àwọn rú wọn báyìí tí gbogbo tí ń ṣẹlẹ̀ yìí kìí ṣe tuntun láyé ànábì náà nírú wọn ti wà àwọn àyà tó sì tọ́ka sírú wọn náà mẹ́ bàbá wí fún wọn pé ẹ ṣẹ̀sìn bá ànábì ṣe ṣẹ̀sìn ẹ jẹ́ gbàgbọ́ yín kọjọ tán bá ń sọ pé násù nú àyà ànábì àtàwọn sàábé rẹ̀ lọ́lọ́run rí fàásì wọ́n ní anúmínú ká máa àmàna sófàá ṣáwà láàmà wá gbàgbọ́ àmà ṣẹ̀sìn bí àwọn ọ̀dẹ̀ àwọn tí ò rọ̀ ọ̀kan irú wa yìí láàárọ̀ kan ẹ dákun jẹ̀mọ́
kí n mo wí lẹ́ẹ̀kan kí n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi olóríire nínú ẹ̀sìn yìí tí ó ṣàsìnlá lẹ́ni tó bá mọ̀ ọ́n kó gẹ́gẹ́ bá ànábì ti lélẹ̀ gbọ́n tí ń wíyé àlítìbá sírù nàjà sírù fàlà o fẹ́ ṣàṣeyọrí má dààmú ara rẹ̀ ṣá ti tẹ̀lé ànábì tẹ̀lé ànábì tó bá sì fẹ́ mọ̀ báwo ló ti tẹ̀lé ànábì àfi kó fi tàwọn tó bá ànábì tí directly làwọn gbà Ibn al-Qayyim al-Jawzi rahimahullah ẹ má jẹ́ nìkan ó dẹ́rù báyìí ẹ̀yìn bìkan ni gbogbo ọmọ al-ilmu qala Allahu qala rasuluhu al-ilmu qala Allahu qala rasuluhu já al-ilmu qala Allahu qala rasuluhu ohun Kùránì ló fi ń kọ́ ní bàbá ìtí ń jẹ́ mà ni Ọlọ́run wí èmi sì lè fi gbogbo ẹnu sọ kúrò mo lè búra sí tẹ́rù àti gbàwẹ̀ rẹ̀ ò bà mí tó bá yẹ pé níbi tá a ti jòkó ti Ọlọ́run wí Ọlọ́run mọ́jáyè yóò di nǹkan mi o kò síbi kankan téèyàn ti gbọ́ authoritative pé Ọlọ́run wí ìmọ̀ ká tú Ọlọ́run wí kọ́lá Allahu ta'ala palẹ̀ headquarter rẹ̀ láwàáyé kò sí ṣákù mẹ́ wa khayru umuri ddini èyí tó ti ń jẹ́ ìmọ̀ lẹ́yìn Ọlọ́run wí qala rasuluhu qala rasuluhu náà làwọn sàhábà wí ọlọ́mọṣẹ́ àkẹ́ bàbá alájà gbà tán bá kọ́wọ́ ṣe mọ̀kárá náà gbogbo àwọn àyà tìtàn wọ́n tún máa wá kó àwọn àhádìsì Sahih Bukhari jáde táà láì sọ àsọgbọnú táà bá ń sọ̀rọ̀ authority ní gbogbo ilẹ̀ Yorùbá yìí filfikihil maliki bàbá ò nírú nígbà ayé wọn ntí ní òní fi ń sọ fún ọ pé tó bá jọmọ alájà àgbà àjẹkúnná àlọkúnná ti ń bẹ́lẹ̀ ìní kò rán ọmọ tuntun wa mọ́mù tuntun ó yẹ ipá sin Ọlọ́run bá ṣe sin lọ́dá fi kò sí tuntun kankan dẹ́ àfẹ́rí ibú àforí ibú ni ó hù lẹ́ tuntun ó bá yẹ pé ẹ̀sìn tí ń bẹ́lẹ̀ ni rán lọ́kúnná jẹ́kúnná bó ń bá ti ń lọ́kúnná tó ní òmò yí ọ sí làlùbáríkà ó sì máa kún fún ọ sí Ọlọ́run mọ̀ tún wá tàn mọ́lẹ̀ sí fún ọ sí manhaj ti bàbá nù ẹni bàbá wa khalifa alákọ̀ọ́kọ́ lọ́dọ̀ wa ń bì wọn máa sábà dá wa kàkan tán máa fi ń parí wá sí pé gbogbo ọ̀rọ̀ tí Olúwa mi ò sọ àtẹ̀yí tànàbì mi ò wí táwọnú Kùránì táwọ̀bá tàtúnwọnú hadisi tààrí àtúnwọnú fúru àtàwọ̀bá màmá jẹ́ amẹ́nu dé bẹ̀ ní tàwa màmá jẹ́ amẹ́nu dé bẹ̀ ní tàwa. fáàrí tiwa ni pé ṣé tuntun ni wọ́n máa rán bí ó bá bọ́ ọdẹ ìwọ̀nù tuntun nu fáàrí tiwa ni pé gbogbo ń tá a bá sọ a lè rídìí rẹ̀ fi múlẹ̀ pé àwọn tí wọ́n ti gba sàtí oríire lórí àjẹ́ ọkàn tí wọ́n kú lé lórí ni sórí wọ́n tí ó ẹ̀rọ àti bọ̀tán ń bà wá fún gan àwọn sàhábà nàbì sàṣánà bọ́lọ̀ ti ròyìn wọn nù qalu anu'minu kama amana sufaha àlá innahum ṣẹ́rẹ́ yìí tẹ́ ẹ̀yà zombi lẹ́yìn oúnṣẹ́ Ọlọ́run yìí dákun kìí ṣe èbú tó bá pèèyàn zombi ó yẹ kó jàbí àmọ́ tó bá ya zombi fànàbí àtàwọn sàhábà rẹ̀ wà láì họ́nà ní eríire ni àlá innahum humus sufaha a pàdé pọ̀ pẹ̀lú Ọlọ́run kó tó máa wá padà wáyé owó pé àṣàwọn tí wọ́n mà nábì tẹ̀lé yìí àṣàwọn ganan ń bẹ lójú ọ̀nà má gbàgbé sírù nàjà kí ni mo pé alitiba sírù falah kí ni alitiba ó tẹ̀lé ànábì ni má dá wàhálà kankan lẹ̀ fúnra rẹ̀ Ọlọ́run ọba ń bá àwọn Yahudi sọ̀rọ̀ ó wá fẹ́ fún wọn ní parameters for guidance ẹgbọ́n tó wí wa in amanu bimithli ma amantum bi Ọlọ́run kó àwọn sàhábà pọ̀ má nàbì ìbẹ́ ipá àwọn Yahudi lọ nígbàgbọ́ bẹ́ẹ̀yìn wọ̀nyí ẹ̀yìn wọ̀nyí
àwọn wo lẹ́yìn wọ̀nyí nínú àyà ni Muhammadun Rasulullah والذين معه أشداء على الكفار. àwọn sàábé làwọn tó yẹ pé oríkì ànábì ò tí ì pé bẹ́ẹ̀ bá ti kì í pọ̀ mọ́ wọn. Allahu Akbar. tá a máa ń sọ̀rọ̀ sàábà ànábì Muhammadun Rasulullah والذين معه يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم àwọn sàábà nù وبين أيديهم tọ́lọ́run ti declare alkiyama wọn kalẹ̀ ẹ dákun gbàgbé àyà ni nínú ọjọ́ táwọn afáàmọ́ péjọ alkiyama ni yawmul khizi ọjọ́ ẹ̀sìn ọjọ́ tí Suratul Waqi'a àròyìn pé khafidatun rafi'a bẹ́sìn alkiyama ti wá pọ̀ tó nì ọlọ́run fi ànábì wa Muhammad sallam lọ́kàbalẹ̀ pé Muhammad yawma la yukhzillahu an-nabiyya gbogbo ìdójútì ẹ̀sìn kìí ṣe tiẹ̀ ànábì lálkiyama ìwọ nìkan wá kọ́ ṣe sùúrù ọlọ́run ò pé walladhina amanu bihi o má tu àyà ń tukutu al-imanu bi Muhammad shay'un wal-imanu ma'a Muhammadin shay'un akhar àtàwọn tí wọ́n nígbàgbọ́ ní zámánì ìgbà tánàbì náà ń jẹ́ mùmìnì àwọn tí wọ́n jẹ́ mùmìnì papọ̀ pẹ̀lú ànábì ọlọ́run ní ò sẹ́sìn fún wọn lálkìyámà nuruhum yas'a bayna aydihim wa bi aymanihim wọn ò wá níròyìn fẹ́ nìkan kó tó dá wọn sábẹ́ ànábì mọ́ lálkìyámà torí pé ojú wọn báyìí yóò máa tàn ní fún mọ́lẹ̀ bí òrùn bíìmù ìmọ́lẹ̀ wájú wọn lọ kìlómítàs làwọn èèyàn máa wọ pé irú ìran àwọn ìdáwò nìyí làwọn onímọ̀lẹ̀ fitifiti náà nú àwọn aráàlú wọn yòókù pé rọ́bà náà àti mímúlà náà nú rọ̀ náà wà fún báyìí pẹ́ṣẹ̀ náà lásìgbà tí mọ̀lẹ̀ tí wọ́n ò fi èyí tí ò fi tàn dáadáa bíi tàwọn yòókù ìfàfúnlà náà dùn ní ìbànú àwọn sàábì ànábì nù ọlọ́run ò sọ̀rọ̀ wọn láyé nìkan ó tún ti wá sọ̀rọ̀ wọn náà lálkìyámà bí alukurani ti pè wọ́n ní ọlọ́run kí wọ́n bá ànábì ni ó fi wọ́n ṣe umar náà nínú àdísì tó sì sahih ni pé nígbà tí ọlọ́run fẹ́ gbé ànábì dìde nadara Allahu fi qulubil ibad ọlọ́run wọ kan gbogbo àwọn èèyàn tí ń bẹ láyé ńjọ́ náà fa alfa aw kama qala aw kama ruwiya fil hadith qalba Muhammadin sallallahu alayhi wa sallam asfa adhara al-qulub fastafahu li risalatihi ọlọ́run wa rí pọ́kàn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọkàn rẹ̀ ló mọ́jú nù gbogbo ẹ̀dá ọlọ́run wa ṣànábì yàn fúnṣẹ́ rẹ̀ lẹ́yìn ànábì náà ó tún wá wò àwọn wo ló tún dá lásán kọ́ lọ́lọ́run tó Abubakar Siddiq àti Umar pọ̀ mọ́ ànábì o ọlọ́run ló yàn wọ́n fún hadith tó sahih ni inú tó sì fi mọ̀pọ́lọ́ ló yàn wọ́n fún ni pé tó bá ké Muhammadun Rasulullah táì máa ń gbádùn ni ó padà bá débi dhalika mathaluhum fi Tawrah àsọ́lẹ̀ Abubakar Siddiq àsọ́lẹ̀ Umar àsọ́lẹ̀ Uthman bin Affan Abdulrahman bin Auf àsọ́lẹ̀ wọn ti ń bẹnu àtàwọ́rá kódà ká nàbí ò tó dé Allahu Akbar láàrin àtàwọ́rá sànàbí àárín tí ò dín ní 18 plus 600 that is 2400 years ní bẹ láàrin àtàwọ́rá àtànábì àtànábì Muhammad ká àtàwọ́rá wá tó dé lọ́lọ́run ti ní dhalika mathaluhum àpèjúwe àwọn ọmọlẹ́yìn ànábì àtànábì in ti ń bẹnu àtàwọ́rá kó tó dé. Just brief historical knockout tí àkábádé tí wọ́n sọ fún ọ pé Abubakar àti Umar wọ́n jàǹbá Sayyidina Ali ni wọ́n gba kìláfà lọ́wọ́ rẹ̀ òpùrọ́ ni jẹ́ ìsọ̀dí tó fi jókùrọ̀ fún ọ. Àkọ́kọ́ Abubakar Siddiq tẹ́ rí ni wọ́n bímọ fún Àlí lẹ́yìn ikú ànábì kìí ṣe pé lójú ayé ànábì o lẹ́yìn ikú ànábì kò wá rókọ̀ míì tí ó sọ tayọ kí ni Abubakar nínú kúní àtàlẹ̀ fún Ali ibn Abi Talib ní Abu Abi Bakrin ó bí ọmọ tó sọ ní Abubakar èyí wọn kéré o ǹjẹ́ ẹ mọ̀ pé Umaru méjì ní bẹnu ọmọ Tálíbì
ìkàṣe bí à ń dàgbà díẹ̀ nu wọn wọn a máa pè kan ní Umarul Atraf àti Umarul Ashraf ọmọ ta ni mo pè wọ́n èyí tí mo pè ní Ashraf yìí kí wọ́n tó bí yóò fẹ́ tó bí 30 years lẹ́yìn hijira tó fi hàn wá gedegbe pé ń lọ bí 20 ọdún fẹ́ pé àbí kó lé lẹ́yìn ikú ànábì kan tó bí àwọn míì nínú khilafa Umaru gangan wọ́n bí Ali ò wá ló kọ míì tí ó sọ tayọ kí ni ìwọ sọ ọmọ ló kọ tá rẹ kẹta o àna ni Ali bun Abi Talib àti Umaru bun al-Khattab radiyallahu anhu ẹgbọ́ khalifa Ali ó tọrọ ọmọ lọ́wọ́ Khalifa Umar nígbà reign rẹ̀ ó tọrọ ọmọ lọ́dọ̀ Ali sì fọmọ fún kì í wá sọmọ lásán kò fún Umar láwọn ọmọ ìyàwó rẹ̀ míì látọ̀dọ̀ àwọn obìnrin míì o ọmọ ìyàwó Fatima gangan tó jọmọ ọmọ Ànábì wala ṣọ́ọ̀tà ń bẹ láàrin wọn. Mustafa wa ibn ammi qad kana habran bí bàbá fẹ́ máa sọ wa sayyida bàbá wí á pé Usman bin Affan dúnú rẹ̀ ní àbí ó fọmọ Ànábì kan ó kú ó tún fẹ́ mi tún mú lọlé lónìí ọmọ Ànábì mẹ́ta ni Usman fẹ́ wa Usmanu dhun-nuraini qad mata méjì direct látọ̀dọ̀ Fatima ọmọ tí Zainab náà tún bí fọ́kọ rẹ̀ Usman bin àgbà ojú kòkòrò pé ẹ̀jẹ̀ mi ṣàgbọ́dọ̀ dàpọ̀ mọ́ta Ànábì Ọlọ́run má jẹ́ ṣàṣẹ ẹ̀jẹ̀ mi gbọ́dọ̀ pa àbá ó tún lọ ranjú mọ́ ọmọ Zainab àfìgbò fẹ́ níranjú ti dáadáa ni ní ti ṣojú kòkòrò dáadáa ni ẹ̀rí báyìí Ali ó sọ ọmọ Abubakar ọmọ Ali méjì ní jẹ́ Umaru kódà àwọn apá kan tán fẹ́ máa sọ àrídìí rẹ̀ fi múlẹ̀ pé ṣé Fatima bímọ míì fàlì tó ju Hassan àti Hussein lọ arápá kan tàn tí ń sọ pé Umar bun Ali bun Abi Talib ni tí wọ́n fi ń pè ní àṣírọ́fù ni pé ọ̀nà méjì lòun gbà jẹ́ sheriff ìjẹ́ sheriff kan látọ̀dọ̀ ànábì through Fatima àti ìjọmọ Ali àmọ́tọ̀ ò fìdí ẹ̀ múlẹ̀ ṣùgbọ́n tẹ́nìkan kan ò lè jáyàn ni pé ọmọ méjì ni Umaru bí tó sì sọ ní Ali bí tó sì sọ ní kíni Umaru ó sọmọ rẹ̀ ní Abubakar ó tún fi ọmọ bíbí inú rẹ̀ ó tún fi fún ta ni báwọn ṣíyàwó bá wá pé gbogbo àwọn ànábì gbogbo sábí ànábì ló di kèfèrí lẹ́yìn ànábì àfàwọn ẹ̀ka oró kan lọ́dọ̀ àwọn kan kò ju 3 lọ lọ́dọ̀ àwọn kan kò ju 5 lọ ṣẹ́rí tẹ́ bá kó gbogbo àdìsí táwọn 5 yìí gbà wá tẹ́ bá lẹ fẹ́ kọ́ kalẹ̀ kò pójú ewé méjì ẹ wo tá a fẹ́ sọ nínú Islam ẹ gbọ́ gbogbo àwọn 5 ìdẹ kó gbogbo wọn palẹ̀ ìrò pé kùtábùl wáyé ò sínú wọn sínú mukthirun la fi riwayatil Qur'an wala fi riwayatil hadith ẹgbọ́n tí ń wí ẹ wo treasures tẹ́tí sọnù ẹ wà pé bẹ́ẹ̀yìn ò bá ti nígbàgbọ́ nínú ìmáàmù 12 kan kìí ṣe mùsùlùmí ó de èpè àjàrọ̀ wọn nísìn bó jẹ́ fàbú náà ni o bó jẹ́ kan ni o làákà ipò ọ̀bẹ story ẹ bá ń pè story wọ́n níjọ́ kan àwọn àfáàfẹ́ ṣe debate lórí ọ̀rọ̀ shiism wọ́n wá ń retí àfáàwà àgbà kan ìtàn náà gbé wá pé àfáàwà Ahmad bin Hanbal ni rahimahullah wọ́n nígbà tí ó wà dágbo ó wá bọ́ bàtà lẹ́nu ọ̀nà ó wá kó bàtà rẹ̀ sí abíyá ó gbé àbí àwọn míì níbo ó gbé sórí ni kò wọ bàtà lẹ́sẹ̀ ó wá ṣe àwọn èèyàn lè mọ̀ pé àyè ṣe eléyìí abnormal àbọ̀rọ̀mọ́ wá pa bàtà má bí apá bàtà lẹ́sẹ̀ ó lóun ká núwèé tàn kan ni wípé láyé ànábì àwọn ṣíà wọ́n kúndùn kí wọ́n máa jí bàtà ẹ máa gbọ́ ò ẹ tí gbọ́rọ̀ wọ́n kúndùn kábà máa jí bàtà lòun fi pa bá bẹ́ lẹ́nu àwọn ṣíà náà ló ti wá jáde pé haba ìmámù ṣé ṣíà ń bẹ láyé ànábì ni ẹ gbádùn mi
ni mọ́mù bá ní òkè nígbà tí ò bá ti sí ṣíà láyé ànábì kí wàá lájò kó tá máa dìbẹ́ẹ̀tì sí dìbẹ́ẹ̀tì ti tán. يا لائمي في حبهم àbí ọ̀rọ̀ kí la máa sọ lórí níta ànábì ò mọ̀ sí. تأمل هداك الله. èèyàn ṣe é bèsì ẹ̀sìn lórí inú níbí ni ọ̀tẹ̀ àtọdúnmọ́dún. Umaru Ali tẹ́ ń pè ní ọ̀tá àwọn sàhábà yìí òun ni gọ́fùnà Madina bí Wike ti ń darí Abuja lábẹ́ Tinubu rí nísìn Minister for Federal Capital Territory láyé Khilafa Umar Ali bun Abi Talib ó sì ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀ Abubakar náà yàn láwọn iṣẹ́ tó jẹ́ṣẹ́ ìlú ó ṣe báyà fún ó fọmọ fún wọn níparí ẹ dákun mo rí pé eléyìí náà nítumọ̀ ṣùgbọ́n mo kàn fẹ́ fún wa láwọn nǹkan tán bá ń pé kíní ó dáa ẹ ti rí nísìnyí pé àlí bímọ rẹpẹtẹ àyíbẹ̀kọ́ tó bá sì jẹ́ pé ìjà àwọn ọmọ ẹbí ànábì là ń pè ọmọ Fatima nìkan kó gbẹ̀yìn ànábì o ẹ lọ́ọ́ tún tàn wò dáadáa o ọmọ Fatima nìkan kọ́ ló ṣe kí ni bó bá wá jẹ́ pé Fatima Zahra òun nìkan la bá fẹ́ wá dìmú náà Fatima ò bímọ kan o at least ó fẹsẹ̀ rinlẹ̀ pé Fatima bí Hassan tó jẹ́ gbọ́n Hassan yìí sì ní Dáúdù Ali bùnú Abi Talib òun ní mo pé kí ni èyí àṣetò pé gbàtẹ́mọ̀ wá yọ àwọn ìmámù yín ẹ wá yọ gbogbo àwọn àrọmọdọ́mọ Hassan tó jẹ́ Dáúdù tó jẹ́ Khalifa Ali ẹ yọ gbogbo wọn dànù ẹsẹ̀ mẹ́ta ni tí ṣíìsìmù dúró lé lórí ń sáré yan gbogbo ẹ̀ láàrin ìṣẹ́jú kan àwọn Yahudi wọ́n fẹ́ dojú Islam bolẹ̀ wọ́n sì ti rí i pé ẹ̀sìn yóò ṣe é bájà mọ́ láti ta kò ṣe é kojú ẹ jẹ́ àwọnú ẹ̀ ká darapọ̀ mọ́ wọn ká wá dá wọn rúgúdù kankan lẹ̀ Abdullahi ibn Saba làkọ́kọ́ ẹni tó kọ́kọ́ pèpè sí ìmọ̀ jẹ́ Shi'atu Ali Yahudi ni ìwọ ọjọ́ náà tí wọ́n ti lélẹ̀ sínú Islam làwọn kan ṣẹ̀ṣẹ̀ ń kó jẹ yìí nígbà àwọn ò jàjẹ kúnná kéwú tí wọn ò lọ àlọ́ kúnná kéwú. inni bari'un min rijalin tashayya'u. táyà bá rí bàbá tán máa ń sá fún nǹkan kan àbí tí wọ́n. bari'un min rijalin tashayya'u. ẹsẹ̀ mélòó mo lójú olé lórí ẹsẹ̀ kejì tọ̀tẹ̀ àwọn Persians àwọn Iranians tẹ̀ ń rí ni àwọn ni lords ayé ńgbà náà pẹ̀lú àwọn Romans àwọn lágbáwọ̀ wà German kankan adaranjẹ wọ́n mọ̀ wọ́n sí ìdúró mísánà yìí olóòdó wà ní bari ohun ìrìnjà alẹ́ tashayya'u. ṣùgbọ́n nígbà tí Islam dé Islam jẹjà wọn tọ́ba wa bí pé ní ayé ta ló di pé ìjọba àwọn Persians ó ṣubú sábẹ́ Islam nígbà khilafa Umar ibn al-Khattab ni èyí ni ló fà tó pé ọ̀tá wọn number one wọn lè má ṣe pèlè lórí lójoojúmọ́ bí wọ́n bá ti ń kírun irun wo náà wọ́n ń kí tẹ́lẹ̀ Allahumma la'an sanamay Quraysh wabnatayhima bí wọ́n ti wí inú Ọlọ́run làánà àwọn òòṣà méjèèjì Quraysh Abubakar ni wọ́n àìlẹ́kọ̀ọ́ gan ni Ọlọ́run kó foríjì wá àbáwọn bàbá wa gan wọn kọ́ wa ká máa pe Abubakar sangiliti nílọrin yìí a fi Sayyidina sí àyíbẹ̀kọ́ bá a ti bá lọ́dọ̀ àwọn bàbá Sayyidina Abubakar Sayyidina Umaru Sayyidina Ali bá a ti máa pè nù ọlọ́mọṣẹ́ àyàfi mi pé n pọ́kù Abubakar sangiliti Sayyidina Abubakar Sayyidina agbọ́dọ̀ dá gbogbo àṣà yí padà má pọ̀ kọ sàbẹ̀ kan mọ́ láì fi Sayyidina síwájú rẹ̀ èyí ló máa fi ràlbáríkà fúnra rẹ̀ Umar ó paná wọn tí wọ́n máa bọ ó sì bíríngì wọn sọ́n àfà ọ̀tàjọ́ náà àfà ṣe sùúrù kèétán lẹ́dọ̀ ní àwa ọmọ wa jẹ́rú lábẹ́ àwọn lárúbáwá lásán odòdì ayà tún rọ ni iná wọn fi lọ gbá kídà ìsìnà àṣàríyà wá pé ìmámù méjìlá ànábì ò sọ̀rọ̀ kankan lórí ìmámù méjìlá kankan àwọn wọn lọ ẹ wá wò ń gbà wọn wà á ka àwọn ìmámù wọn méjìlá ẹ mọ̀ para àlí wọn fẹ́ gbà wọlé toró ń lọkọ ìyàwó Fatima tán fẹ́ lọ́ra wọn pọ̀ mọ́ wọn lálì Dáúdù Ali tí ń jẹ́ Hassan àbúrò Ali tí ń jẹ́ Hussein
ṣe wá rí láti imam number 4 títí dé imam number 12 ọmọ Hussein nìkan ni ó nídìí o Hussein yìí náà tán bá léèyàn ń fẹ́ obìnrin láyé ẹ má jẹ́ aṣítírà lọ́bẹ̀ òun ká mọ́ fẹ́ lómi láìsẹ́ǹsì ibú káì àfà Sayyiduna Hussein ẹ dákun ká pọ̀ radiyallahu anhu wọ́n gbìyànjú púpọ̀ lágbẹ́rin kẹrin obìnrin ló bímọ fún wọn wọ́n sì ṣàbíamọ lọ àfà ilẹ̀ kó àmọ́ wọn rí kankan múnú àwọn ọmọ Hussein míì láti jẹ́ ìmáàmù àfàwọn ọmọ tí obìnrin pàṣíà rẹ̀ tó fẹ́ tó bí fún wọn ẹ gbọ́ láti lè lọ leadership Islam bẹ̀rẹ̀ ṣáwà lọ̀gá yín tẹ́lẹ̀ ẹ wá rò pé ẹjẹjà wa ó dáa àwa náà wà kídà kan dìde àwọn ọmọ wa tó jẹ́ tiwa nìkan nílẹ̀ gbogbo yóò mọ̀ wá sìn ẹ̀gbọ́n tí ń wí àwọn tí wọ́n yàn ní Hussein tó fi dórí Jafar Sadiq dé àti kejìlá wọn tí wọ́n ló wọlẹ̀ síbì kan báwọn kiri ó ti máa kọ amọ̀nà tètè wa káwọn ń retí kiri kan àwọn náà bẹ́ẹ̀ bí tán ń pè mọ́mú wọn kejìlá nísìnyí pé yóò jáde níbi tó ẹ mọ̀ wọ àkídà gbogbo wọn pátá wọn wá jẹ́ ọmọ Hussein látọ̀dọ̀ ìyàwó rẹ̀ ọmọ Iran gbogbo àwọn obìnrin yòókù tán ṣàbíamọ fún Umaru fún Hussein èyí ṣe táwọn ọmọ Hussein là ń wí Hussein nísìn ọmọ àlí in tí wọ́n fi lẹ̀ mọ́ Hussein ní wí fún yín o àṣírí Hussein ni pé ó fi ọmọ wọn ní Persia ó wá fẹ́ kó gbogbo wa lẹ́rú bí ìgbà ká pé ìlú kan àti ìlú kan wọ́n jagun ìlú kan wá jẹjà wọn tó kán wá lọ fi ọmọ fún àwọn táwọn ń jọba ń bí wọ́n wá fọmọ wọn fún ìkẹyìn kí wọ́n ní ókè níbẹ̀ àwọn náà o ṣe rò pé dìfìtì wa ni kò ní rí bẹ́ẹ̀ àwọn ọmọ wa nìkan ni ó mọ̀ jẹ politics tí ń bẹnu ṣíìsìmù ni bí ò bá rí bẹ́ẹ̀ èyí ṣe wá mú ọ̀tẹ̀ àtọ́dún àlífà jẹ àlílò yẹ kó jẹ àlífà àlíkó yóò jẹ àlífà ojú ànábì ò fọ́ ànábì rẹ̀ ní bẹ́ẹ̀ nígbàtí ò lè jáde lọ kírun mọ́ tó ní mur ababakirin yusalli binnas ẹ sọ fún Abubakar irun ìjọ tó ànábì gbogbo òun ìjọ tó dípá ànábì padà gbẹ́mìí wọ́n padà di pé wọ́n ń gbé wá mọ́ṣáláṣí ó kí àwọn kan níjòkó ìgbà tí ò wá ṣe é ṣe mọ́ ebóra lè ń bẹ̀ kó tó pé mur ababakirin ẹ má jẹ́ ká máa tàn yín pé ànábì ní kí àlí káwọn èèyàn mú tákàdá wá káwọn akọ kínní kan tí wọ́n fi ní sọnù láì irọ́ wọn ń pa lóòótọ́ lànábì sọ pé ẹjẹ́ sọ ṣe rí téèyàn bá ka àwọn àdáàsì ìgbà àárẹ̀ ẹ̀kú ànábì sallallahu alayhi wa sallam bá ànábì ti ń ṣe gbogbo àwọn àdìsí yẹn ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n delved on different topics and issues at a time níṣe pé àmọ̀gbà tí ó yà torí ànábì ti mọ̀ pé òun lọ ànábì kan wà desperate gbogbo tí ń bẹ lọ́kàn rẹ̀ níṣà ń pọ̀ síta nígbà míì yóò tún ká kọ́tìnì yóò máa fohùn ránṣẹ́ sínú mọ́ṣáláṣí yóò máa sọ̀rọ̀ nísọ̀rọ̀ pé n gbọ́dọ̀ kú àfi kí nǹkan kan gbọ́dọ̀ ṣẹ́kù nínú tọ́lọ́run fi mọ̀ mí láì jẹ́ pé mo fi nàlúmọ̀ yìí lábẹ́ bẹ́ẹ̀ náà lànàbì ni ẹ̀ lọ́ múwe wá àwọn Umaru sì express opinion rẹ̀ pé náà látàdé luma intermasactum bihima kí ló tún fẹ́ kọ fún wa lẹ́yìn Kùránì ànájẹ́ àárẹ̀ ló mú wọn ànábì ta là ṣé èèyàn ká ànábì ta làárẹ̀ ò lè mú ta ni ò lè ṣèrànràn bí high fever bá mú ó dáa in tó wá má ànábì níjọ́ ìtẹ́fì wá já wọn rọ ẹ sọ fún wọn ìjọ ṣẹlẹ̀ yìí ìjọ Thursday ló ṣẹlẹ̀ ìjọ Monday lànábì kú ànábì sì padà gun mímbàrí lẹ́yìn Thursday mu tó sì báwọn èèyàn sọ̀rọ̀ táwọn èèyàn sì gbọ́ lẹ́yìn ókè ká pé wọn àmúwèé wá fún ìjọ náà kó kọ́ níjọ tó wá láǹfààní àti dájú kọ̀yàn ló kọ̀ láti òkú lásùbà àjọ tọ́lọ́n padà pé sọ́dọ̀ gangan ṣé wọ́n wá mú un lẹ́nu náà kò lè sọ fún wọn ànábì tá a sì mọ̀ kò mọ́kọ kò mọ́kà tó bá ní kán múwèé wá náà yóò dictate ẹ̀ fún yín ẹ̀kọ́ náà ni àlàmísì nù lẹ́yìn àlàmísì ànábì ìgbáyé jímọ̀ sátidé sunday kó tó wá kú láti ní kó sì tó dàtí ní ìní ó láǹfààní àti gbé wọn wọ mọ́ṣáláṣí ó sì bá àwọn èèyàn sọ̀rọ̀ gbogbo ohun tó fẹ́ sọ tẹ ní ó múwèé wá ní gbogbo ẹ̀ pátá lànábì ti sọ ànábì wọlé ọlọ́run láìṣẹ́ kí nìkan kù nínú iṣẹ́ tọ́lọ́wọ́n bá fẹ́ àsìkò ti lọ mo rò pé nọ́tìsì ti gbogbo lẹ́nu ìta gbọ́ nísìn àwa tá a jẹ́ tọ́lábà
ẹ dákun ẹ lọ dira wa lámùrè àwọn tírà tí mo fẹ́ dákọ̀ yìí ká gbìyànjú ká ní nílé ká sì máa kà minhaju sunnati nabawiyya fi radd ala shi'a wal qadariyya Ibn Taymiyyah ló ṣe ọmọ kí ó kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ mọ́ni aqaidu shi'a fil mizan kíní kan àtúfà al-ithna ashari ẹ lọ bá wọn gógó àgúgú online kò sí rọ́ kan ní títàn tábà níta ní àgbákòrọ́ ta ní nínú usulu mazhabi shi'i al-kadhibu ìkànnì ẹni tí ó jogún kógún kíní máa pàjẹmọ́ káì ìtàn kan lè wà authentic lórí ó lè wà authentic nídìí wọ́n sì fi kan mọ́ láàrin wọ́n sì so pọ̀ wọ́n sì mú variant míì jáde kò sádìsì kankan lábẹ́ ọ̀run tó wà mọ̀rìwí bí sànádì yìí tó ever sọ pé Abubakar à ń sì ń sọ with all authority ẹni ó bá mọ̀ pé òun ní kó gbé jáde bí sànádì yìí kó gbé jáde pé Huzaifa amina nabi tá nabi fàṣírí sí Ọlọ́run padà tó àṣírí àwọn tó fẹ́ ṣe mí láburú fún mi o pé Huzaifa wá dákọ Abubakar ó wá dárúkọ Umaru mọ́nú àwọn tó fẹ́ pètè ànábì wọ́n gé àdìsí ń lórí wọ́n géńdì wọ́n wá lọ mọ́rọ̀ ẹnìkan tí Ìmáàmù Bukhari máa lo àdìsí rẹ̀ fílmù alákọ̀tì ní òfìtà àlìkọ́tì yìí kò lo àdìsí ẹyọ kan nù sọ̀híhẹ̀ wọ́n á lọ ọjọ́ máa pọ̀ sọ wọ́n sì sọ ọ́ sí lẹ́nu náà ni zikiru kò síbi Huzaifa ti dalẹ̀ ànábì nù bẹ́ẹ̀ bá mọ báwọn sàábẹ̀ tí máa ṣe kó the highest tó lè ṣe pẹ̀lú yẹn nípa wọn míì ẹ̀rú bà wọ́n látara àfọkànbalẹ̀ wọ́n lọ bá pé ṣànábì ò ṣàkákọ̀ mi kúnnú àwọn mùnáfìkì kó sì fi wọ́n lọ́kàn balẹ̀ pé o ò sí nínú wọn gáyà tó ṣe nu kò sádìsì náà lábẹ́ ọ̀run tó tẹ́nìkan lè gbé jáde bí sànádì tó wá dákọ̀ Abubakar tòun ti bá Abubakar tí a bá ànábì mọ ọ̀rọ̀ last minute ni mur Ababakirin yusolli bin nas ọ̀rọ̀ ọjọ́ kan ọjọ́ méjì tànábì olò láyé ànábì sì mọ̀ pé Abubakar ló fẹ́ pa òun ó sì tún ní kó máa lọ kírun fáwọn èèyàn ebe náà ló padà di sábà bí táwọn èèyàn lò pé ńgbà tànábì bàbá lè fa ànábì lè fi ife èèyàn so lórí wa níbi ẹ̀sìn wa kí ló dé táwa náà lè fẹ́ni náà lámọ̀ náà lórí ayé wa ẹni tànábì ti fún lámọ̀ náà lórí ẹ̀sìn wa kí látún máa wá jayàn lórí pé ta ni kó jẹ khalifa sí kí ni mo pè ìpìlẹ̀ àkídà ṣíà irọ́ tẹ́ bá gbọ́ irọ́ làbí ògbólógbò irọ́ plus ṣíìsìmù ní jẹ́ bẹ́ẹ̀ bẹ́ọ̀rọ̀ kan bá ti wá láti bẹ̀rún tí ò bá ti yọ pé eléyìí ò jọ ń ta gbọ́ látọ̀dọ̀ alájí àgbà kó tètè yá mọ̀ pé ara àwọn rọ́hùn ni sàábé kan tó jẹ́ sàábé ànábì kan kámátì wàá pẹ̀lú àwọn Abubakar àti Umaru ni kò sí kankan nù wọn tí wọ́n gbìyànjú àti pànábì bá ànábì bá mọ̀ bẹ́ẹ̀ kò ní máa jóúnjẹ ọmọ wọn Hafsa ìyàwó ànábì ni ń dáná fún Aisha ìyàwó ànábì ni ń dáná fún ànábì sì ń jẹun rẹ̀ ń sì ń sùn tì í kódà ńgbà tá ànábì ó kú kò kú yàrá ìyàwó Aisha ó sọ fáwọn obìnrin yòókù ni bá rẹ̀ ti dé ìlẹ̀ mọ́ kó kí mọ́ gbogbo yẹn yọ̀ǹda mi síbí gbogbo ẹni ó bá ànábì yàrá Aisha náà ti mú orí ìtàn ànábì báyìí orí ìtàn Aisha báyìí lànábì dákẹ́ sí kí ọ̀rọ̀ á pé yíhun ọ̀tá ànábì ni ànábì ti wẹ̀ ìṣàfọ́jú authentic ànábì lànábì wa tó níwà yìí tí mi sí Ọlọ́run tẹ̀lé ní gbogbo ìgbà nǹkan ò ní burú tó bá nǹkan ànábì bá rí ẹ má gbọ́ gbogbo ọ̀rọ̀ báwọn níparí ń tún parí ọ̀rọ̀ mi pẹ̀lú wákàtí mo dálẹ̀ kan pé gbogbo ọ̀rọ̀ èyí tó Ọlọ́run mi ò sọ àtèyí tànábì mi ò wí táwọnú Kùránì tàwọ̀bá tàtúnwọnú hadisi tàrí ọ̀rọ̀ tàbú Hanifa mi ò sọ èyí tí Ìmáàmù Málíkì ò sọ èyí tí Ṣáfi'í ò sọ àtèyí tí Ahmadu bọ́nà Hanbali ò wí ọ̀rọ̀ tí aláàjì àgbà ò sọ tí bàbá alágége ò wí tí bàbá alágbàájì ò sọ táwọnú gbogbo tíra àwọn àfáà tó gbádùn ta ò bá bàjẹ́ mẹ́nu dé bẹ́ẹ̀ ní tèmi. ẹ dákun jàmáà.